bá a ti fẹ́ ó rí bẹ́ẹ̀ náà ló rí. Èwo la ní yọ̀ sí gángan gángan, èwo la ní yọ̀ sí, èwo la ò ní yọ̀ sí. Bá a ti ń fẹ́ ó rí ó sì ń rí bẹ́ẹ̀. Ọmọ Yorùbá ẹ gbọ́, tẹ́ ẹ bá ti gbọ́ ẹ wá gbọ́ o. Àwọn bàbá wa ìyẹn àwọn ẹ ó ti yé yín, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti forí konú, wọ́n ti fi kùn lókun. Ẹ pé kí ni wọ́n sọ, ẹ máa bọ̀ ẹ wá gbọ́. Wọ́n ní orílẹ̀-èdè Yorùbá gangan náà làwọn náà ń fẹ́ báyìí. Kí ló fàdí ọ̀rọ̀, kí ló bí i, kí nìdí tí wọ́n fi sọ, ibo ni wọ́n ti sọ, ẹ máa bọ̀ ẹ wá gbọ́ gbogbo ẹ̀ lórí ètò lónìí. Ẹ dákun ṣe mọ̀ pé èmi a máa sọ wípé àwọn àgbààgbà wa yìí ìgbà díẹ̀ a lè bá wọn wí tí wọ́n bá sọ ohun tí ò dá nígbà míì kẹ̀dẹ̀rẹ́ a tún fi ó ti yé yín a lè sọ pé wọ́n jẹ́ àṣeburúkú ṣe rere. Níbi tí ọ̀rọ̀ gbé dúró báyìí àwọn àgbààgbà yìí ti dìde tán pátápátá pé tó lọ́dún tá a wà yìí ni orílẹ̀-èdè wa gbọ́dọ̀ dúró. Ọ̀yà yín lẹ́nu ó ṣẹ̀yìn náà níhà, ó ṣèmi náà ní ohun ńgbà mo rí i, ńgbà mo sì gbọ́ mo ní ṣé lóòótọ́ ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní jó pé tó bá a ṣe fẹ́ ó rí bẹ́ẹ̀ náà ló rí. Èwo la ní yọ̀ sí gángan gángan, èwo la ní yọ̀ sí gárí gẹ́gẹ́ dà. Ó ti dijó ó ti dayọ̀. Kí nìdí àti túmọ̀ òun rèé. Ẹ má gbàgbé pé bí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti bàbá wa Professor Banji Akíntóyè pẹ̀lú gbogbo àwọn tó ń jọ ń ṣiṣẹ́ pọ̀ bí wọ́n ṣe ń sáré sókè sódò wípé tó ká bọ́ lóko ẹrú. Bẹ́ẹ̀ la rí nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wa yìí náà tí wọ́n sì ń sọ pé rárá o, bóyá nítorí pé àwọn ń jẹ ń bẹ̀. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé lórí ìkànnì yìí, tẹ́ ẹ̀ bá tí ì rí ẹ lọ wò ó. A ti sọ àwọn ìgbésẹ̀ kan tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí bàbá yìí náà ń gbé, léyìí tó mú díẹ̀ nínú ẹ̀ táwọn ọmọ Yorùbá wò pé arákùnrin yìí ó ń ṣiṣẹ́ akọni. Bó tiẹ̀ jẹ́ pé ohun táwa ń fẹ́ kọ́ ni ló sì ń sọ. Ohun táwa ń fẹ́ gangan ni pé orílẹ̀-èdè wa. Ṣé wàá mọ̀ pé bí ìlú ṣe ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí tí gbogbo ẹ̀ ń dàrú fún wọn nílẹ̀ Haúsá lọ́wọ́n, Haúsá Fúlàní tí wọ́n sì wàá mú tò kò wá síbi wọ́n fẹ́ sá sí. Biafra yìí òun ló dúró wámúwámú ní títí ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ogun wọn tí wọn ò kíà, tí wọn ò bìkítà. Wọ́n lọ́jọ́ Monday ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣiṣẹ́. Ìjọba Nàìjíríà kò rọ́gbọ́n dá sí. Ikú lọlé àwòrò lásán bá ń sá ni. Wọ́n dọ̀hún, wọ́n rán àwọn ọmọ wọn lọ, ẹ lọ kó wọn, ẹ lọ ṣe gbá. Eré làwọn náà padà fẹsẹ̀ fẹ́. Ṣùgbọ́n Yorùbá ò lágídí. Ọpọlọ kò yé yín, ọgbọ́n làwa ní. Tó ọgbọ́n tá a wá nìyí, níbo la rò pé yóò gbé wa dé bá a bá fagídí díẹ̀ kún. Ẹ wá máa gbọ́ mi bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi, ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀yin olólùfẹ́ wa, ẹ máa bá mi pín ètò yìí. Pé àwọn bàbá wa ti fi ọwọ́ sí pé ká gba orílẹ̀-èdè Yorùbá, wọ́n sì ránṣẹ́ sí olóyè Sunday Ìgbòho wípé tó máa bọ̀. Wọ́n ní kó máa bọ̀. Eléyìí máa ṣọ́ọ̀kì yín wípé tó bá a ṣe ń gbọ́ wọ́n gbégbésẹ̀ bí wọ́n ṣe fẹ́ lọ bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé kó fún Ìgbòho láàyè, ọ̀yá kó wọlé wá. Ẹ gbọ́ kí nìdí? Ìdí àtìtúmọ̀ rèé. Àwọn olórin kan kọ nínú ṣọ́ọ̀ṣì, wọ́n ní ẹni bá tó ní ìgbà ló yẹ ká fọ̀rọ̀ lọ. Gbanigbani Jésù jàre gbà mí o. Ẹni tó ní lọ ló yẹ ká fọ̀rọ̀ lọ. Gbanigbani Jésù jàre gbà wá o. Ẹni bá tó ní gbà tó yẹn gbà, òun lè yẹn fọ̀rọ̀ lọ. Sunday Adéyẹmọ ló tó wàá gbà tó bá di pé ọba fẹ́ dojúrú. Tá a sì ní bàbá wa tí ọ̀jọ̀gbọ́n sì ń bẹ níkàlẹ̀ pẹ̀lú ọpọlọ tó péye. Kí ni ìdí àtútùmọ̀? Àwọn ajínigbé ni wọ́n ti yarí báyìí tí wọ́n ti ya wọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ohun tó sì fà á tẹ́ ẹ fi ń gbọ́ tìpínlẹ̀ Ọ̀yọ́ ni wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́
ojúlalá kan fi sọ́rí, wọ́n á sì máa ẹ̀yin àgbààgbà sì sọ̀rọ̀ kan ní tó sì ṣe é rí. ẹ gbọ́ ó ti ṣe é rí. Ibi inú ọdún tó lọ yìí ni wọ́n gbé wọléwọ̀ kan nú àwọn wọléwọ̀dì ẹ̀ tó jọ̀rẹ́ mi nú ẹ̀, tó jẹ́ pé tí kò bá ṣe wípé ọlá Ọlọ́run àtolóyè Sunday Adéyẹmọ pẹ̀lú àwọn tí wọ́n bá àwọn òṣìṣẹ́ ìjọba ṣiṣẹ́ pọ̀, bẹ́ẹ̀ lárákùnrin yìí bá ẹ lọ tèfètèfè, tẹ́nikẹ́ni àgbúrò ẹ̀ mọ́ pẹ̀lú owó. Ṣùgbọ́n tọ́lọ́run lọ́ọ́ ṣe tí wọ́n lọ́ọ́ rí fàyọ nínú igbó ayérayé kan, nínú igbó tó pọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ náà lọ́hùn-ún. Ẹ gbádùn mi, ẹ máa bá mi pé ètò yẹn ṣe bẹ́ẹ̀ ṣe wọlé, mò ń rí gbogbo yín, ẹ ṣe. Orílẹ̀-èdè Yorùbá ìdí nìyí ní báyìí bá a ṣe wá ń sọ̀rọ̀ yìí, nígbà tí ìjọba Nàìjíríà ti gbógun ti wọ́n nílẹ̀ wọn lọ́hùn-ún, níbi tí wọ́n wà lọ́hùn-ún, pé tó ẹ̀yin agbésùmọ̀mí ààyè ò sí mọ́ fún yín o. yóò pé ààyè ò sí mọ́, kò síbi tẹ́ ẹ fẹ́ sá sí lọ́dọ̀ tàwọn mọ́, táwọn ń lé wọn. Níbo ni wọ́n fẹ́ ń bolókùn ọ̀nà lọ́jà méjì ìwò ni ń bá lọ. Bí wọ́n bá gba Biafra lọ yóò dogun, bí wọ́n bá gba níbo náà tún fẹ́ gbà, a sì ti lé wọn ní nọ́ọ̀tì. Bá a ṣe wá ń sọ̀rọ̀ yìí, níbo ni wọ́n fẹ́ pọ̀ sí òdìlẹ̀ Yorùbá. Ìdí àti túmọ̀ rèé tí gbogbo wọn fi ń lọ kẹ̀kẹ̀kẹ̀ tí wọ́n ń bọ̀ wá sílẹ̀ Yorùbá. Kí ni wọ́n ń bọ̀ wá ṣe? Wọ́n ti wá dé. Ta ló wá fẹ́ gbà wálẹ̀? Ẹ gbọ́, ìdí nìyí tí àwọn Afẹ́nifẹ́re fi wá pé olóyè Sunday Adéyẹmọ wípé kó múra o, kó tètè múra gidigidi láti rí i pé àwọn agbésùmọ̀mí wọn ò ní láǹfààní àti dúró nílẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí wọ́n ti kọ́kọ́ gbé bẹ̀rẹ̀, èèyàn kọ́kọ́ rò pé ìkà ni wọ́n fẹ́ fi ṣe fúnlẹ̀ Yorùbá ni. Ẹ wò, ẹ jẹ́ n sáré gbé yín débi ìròyìn yìí, mi ò fẹ́ kó gùn púpọ̀, kẹ́ ẹ lè bá a láǹfààní àti bá mi pín kó lè lọ fà. Kidnapping, killing, you can't not evict people from Southwest. Afẹ́nifẹ́re hunter tell Igboho. As a result of their continued hostilities, banditry and kidnapping in the southwest zone of the country, the Yoruba Nation Agitation Sunday Adeyemo aka Sunday Igboho has again issued a fresh eviction notice to armed Fulani herdsmen in the zone. Ẹ má gbàgbé pé lánàá mo pa á láriwo, mo sọ kódà ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, tó o bá ti wò ó lọ wò ó lórí ìkànnì yìí náà ni, níbi tí mo ti gbé ọ̀kan wá, níbi tá a bá pàdé lágbède méjì ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀. Ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ipa tí olóyè Sunday Igboho kó nípa fífi àwọn ẹ̀ṣọ́ wípé ẹ bá ìjọba ṣiṣẹ́ papọ̀ láì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. Nígbà tá a sì ra àwọn ẹlòmíì tó yẹ fún ká Sunday kíní kan, àwọn ò sì lè jáde. Ọ̀gá nìyá múdà, ṣe bí èèyàn ni ò lè dọ́bẹ mú. The latest notice will be the second that the Yoruba freedom fighters issue to the bandits when the banditry, kidnapping, raping and maiming of innocent women and farmers remain unbated under the administration of former President Muhammadu Buhari. Igboho embarked on a tour of most Yoruba states, warning violent others to vacate the zone. Ìwọ̀n ẹ̀gbọ́n bí ròyìn ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí wípé nígbà tí ìtẹ̀síwájú bá ń ṣe ń pààyàn tó ń fìyàn ṣeun tó hùn ún nígbà ayé Buhari, ọmọ Fúlàní tó kù lórí àlééfà lolóyè Sunday Adéyẹmọ fi ti kọ́kọ́ dìde pé ẹ má pààrọ̀ mi mọ́, kí ló dé, àìsàn mẹ́ran kẹ́rin ó paran kíkan pa kan jẹ àbí kíkan ó kankan pa. The eviction notice eager the Buhari government, resulting in the evasion of Ibadan residents and Sunday Igboho, but by providence he escaped
but lost some of his age in the process. Ìròyìn burúkú, ọjọ́ burúkú èṣù gbomimu. Ara nǹkan tí à ń sọ níbí yìí ni pé nígbà tí ọ̀rọ̀ yìí gbóná girigiri tó lóye Sunday Adéyẹmọ bọ́ta pé ẹ lè pa àwọn ọ̀ràn mi mọ́, ìkìlọ̀ lásán ló ń ṣe nígbà yìí, léyìí tó mú kí ìjọba Buhari ó gbógun tì í níbi tí wọ́n ti pa àáfàá, wọ́n tún pa àdògán, tí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ, tí wọ́n sì bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́. Lónìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ wà ń kóòtù. Adéyẹmọ jàre ní kóòtù kíjọba ó san ẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ibi tẹ́ ti mọ̀ wípé orílẹ̀-èdè wa orílẹ̀-èdè Nàìjíríà ó ti tán pátápátá. Inú orílẹ̀-èdè tó wà lágbàáyé tí wọ́n sọ̀rọ̀ tí òfin kì í lẹ́nu ń bẹ̀, Nàìjíríà lẹ́ni àkọ́kọ́. Ẹ gbọ́, Nàìjíríà ni. Ẹni mélòó ni wọ́n ti dá láre pé tó ìjọba lọ fún lówó wípé torí pé ẹ̀yin lẹ jẹ̀bi arákùnrin yìí, ẹ sanwó ìtanràn tí wọ́n ti san, kọ sí comment section tí wọ́n mọ̀. Àbí bóyá a ṣe nǹkan kan, wá lọ ilé ẹjọ́, wọ́n wá ní lágbájá rèé, ṣe bí èèyàn ló pààyàn tí òfin tí wọ́n wádìí ẹ̀ tí wọ́n sì rí pọ́ pààyàn tíjọba ní òfin sọ pé tó ẹ lọ pa o, ẹni tí wọ́n ní kó lọ, tí wọ́n ní kí wọ́n ti dájọ́ ọkú fún, ó sì tún lọ àrẹ́sì èèyàn. Ilé tó lọ ọmọ Yorùbá, ilé ó tó lọ ilé koko ń tagbé. Ẹ máa gbọ́, lórítorí eléyìí òun ni ìjọba fi gbógun ti olóyè Sunday Adéyẹmọ ló fi di ẹni tí ń rìn káàkiri. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà bó ṣe ń gbìyànjú bẹ́ẹ̀ kò dúró, bó ṣe ń gbógun tì í tó. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé tó ti Sunday báwo ni, kíní kan báwo ni, ta ni nínú yín tó lè ṣiṣẹ́ ọmọ Adéyẹmọ? Ẹ wo irú ìpọ́njú ni wọ́n pa ẹ̀gbọ́n ẹ̀, ìjọba Nàìjíríà náà ní tún pàyà ọ̀rẹ́ mi inú ẹ̀ pa ẹ̀bọ̀gùn ní ẹ̀jẹ̀. Ẹ wá gbọ́ nǹkan tí àwọn Afẹ́nifẹ́re lè. The assault of elders reduced considerably only to resurge some months ago when his people, especially from Oke-Ogun, again sought his intervention. He issued another fresh notice. Another message, Olayomi Koiki on behalf of IGBOHO said, today, this breaking news is used around 6 p.m. All Fulani people living in Ogun, living inside the bush there, who are kidnappers, they are killing people, are immediately ordered to leave now. As a result, as at now, the Afenifere, the Pan-Yoruba group, now back on in evictions of all these people. Òun rèé ọmọ Yorùbá, ẹ wò ó bí ìròyìn ṣe gbé rèé, òun mo fi hàn yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa kó má dàbí pé pàfílẹ̀ níbo ló ti rí léyìí. Afenifere back eviction. The Pan-Yoruba social political group Afenifere through its national organizing secretary Abagunkole Omololu has pardoned Sunday IGBOHO on the back for taking another bold step in the checking the armed herders. Bẹ́ẹ̀ ni náà la fi sọ yí pé àwọn bàbá yìí náà ti ń sọjí. Wọ́n ti ń sọjí torí pé wọ́n ti mọ̀ yí pé kọ̀ọ̀kan mi yóò kàn wọ́n. Yóò báyá yóò kan jẹ́jẹ́ mojòkó. Ṣé gbogbo wọn náà máa sá lọ? Tọ́pọ̀lọpọ̀ wọn ti darúgbó, wọn ò sì fẹ́ kú sílùú òyìnbó tí wọ́n ti sún wọn ná. Ẹ máa gbọ́ o. Omololu said Chief Sunday Adeyemo's call
for criminal elements masquerading as others to vacate the forest is a gallant move by concerned citizens. Wípé ọ̀rọ̀ tí Adéyẹmọ sọ wípé kí àwọn ajínigbé ajínipa yìí ó fìlú lẹ̀, ó ní òdodo ọ̀rọ̀, ògidì ọ̀rọ̀ gidi ni bàbá wa Adéyẹmọ sọ. Àwọn Afẹ́nifẹ́re ló ń sọ̀rọ̀ yìí. He has the support for the kings and chief of a specific area, so his action is right and legitimate. Forest meant for the habitation of animal and not human. Pé kí wọ́n kó nínú igbó. Ẹ gbọ́, yí pé kí wọ́n palẹ̀ mọ́ kíákíákíá, kí wọ́n finú igbó lẹ̀. Kí wọ́n palẹ̀ aró ẹrù wọn mọ́ ní kíákíá, pé ewúrẹ́ ẹranko ní gbénú igbó, àwọn ti jẹ́ tó jẹ́nu igbó làwọn ń gbé. Fúdìí èyí, ohun tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà sọ nípa pé kí wọ́n fi orílẹ̀-èdè Yorùbá lẹ̀, ìyẹn ní ìpínlẹ̀ Yorùbá, kí wọ́n fi lẹ̀, ní pé kí wọ́n má rí rò lẹ́ẹ̀mejì tí wọ́n fi pẹ́rù wọn tí wọ́n kó. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn bàbá náà ti ṣe tán àti kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà pẹ̀lú wọn. Ẹ máa gbọ́ wọn. And human cohabitating with animal should be treated as an animal. Enough is enough. The destruction of farms, kidnapping, and raping should be severely dealt with. Igboho received our support in making our farmers safe. Inú ìwé Guardian ni kó o ti lọ wò ó. Ẹ gbọ́ nǹkan tí wọ́n wún rèé. Àwọn Afẹ́nifẹ́re ti ṣe ohun tá a fẹ́. Àwọn àgbààgbà Yorùbá wọ́n ti gbé ìgbésẹ̀ tó tọ̀nà lórí ọ̀rọ̀ bí orílẹ̀-èdè Yorùbá bí ó sì ṣeé ṣe. Gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́, ìgbésẹ̀ yìí kì í ṣe kékeré. Wọ́n ti lọ bá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé, bẹ́ẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, wípé ibi tí ọ̀rọ̀ ń lọ yìí ó dàbí pé ó tó gẹ́. Alùbàtà ìdárin ó tó gẹ́. Ẹ jẹ́ kólúkúlùkù kó ṣòwò tiẹ̀ lọ́tọ̀, kọ́mọye èrè tó bá jẹ. Torí pé a lè tẹ̀síwájú báyìí ká máa sọ pé wọ́n Nàìjíríà, kẹ́ ẹ̀ sì máa pa wá, kẹ́ ẹ̀ máa pa àwọn, kẹ́ ẹ̀ máa réèpù àwọn ọmọbìnrin wa, káwọn àgbẹ̀ ó má lè lóko mọ́ nígbà tá a níṣẹ́ míì. Wọ́n níṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ yóò jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò pé. Ẹni tí bá sì ń gbénú igbó látàtètè kọ́ ṣe inú igbó lẹranko ó gbé, ó ṣe di pé inú igbó lẹ́yìn ń gbé. Ṣé ẹ wá ayé àbẹ́ ẹ̀ráyé? Ṣùgbọ́n bí tí mo ń lọ ní gangan rèé, bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi pín, ẹ jọ̀ọ́ ẹ share program yìí. Ohun tí mo fẹ́ kẹ́ kó yé yín òun gangan rèé, wípé àwọn Afẹ́nifẹ́re fọwọ́ sí i, wọ́n náà wọ́n fẹsẹ̀ sí i, wọ́n náà kó gbogbo ara àwọn sí i, kí olóyè Sunday kó bá wa lé àwọn ajínigbé ajínipa, kó lé wọn jìnnà tìfètìfè. Ẹ rójú ayé àbẹ́ ẹ̀ráyé. Ẹ wo ọmọ Yorùbá, ẹ ṣé mo dúpẹ́. Ẹ bá mi pín ètò yìí, ẹ jọ̀wọ́ gbòòrò ayé lọ. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tó darapọ̀ mọ́ kànnì yìí, dákun bá mi subscribe, like, kó kọ́mẹ̀ntì kó pọ̀ rẹpẹtẹ. Ẹ jọ̀wọ́ gbòòrò ayé lọ pé oríire rèé o tó tún wọlé dé wẹ́rẹ́ báyìí. Ọ̀yá o, títí ìgbà míì tá a tún pàdé, ó dàbọ̀.